So ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ bá wa máa pín kí wọ́n lè mọ̀ wípé a ti wà níbí ní digbí. Kékulé gbọ́ kan sọ fún toko. Káàdàn gbọ́ kóró fóònbẹ̀. Ìpè ọmọ yín, àbúrò yín, mo ti wà níbí ní digbí. Ẹ bá wa máa pín, ẹ bá wa máa pín. Ẹ bá wa máa pín, ẹ ṣeun. Tẹ́ ẹ jẹ́ kó sú yín. Ẹ jẹ́ kó sú yín, bí ò ti sú yín kò sú wa. Bí ò ti sú àwa kò sáwọn onílẹ̀. Bó ò ti sáwọn onílẹ̀ kò sólódùmarè. Bẹ́ẹ̀ ni. Ẹ bá wa máa pín, ẹ káàbọ̀, ẹ ṣeun. Onílò ní ń jẹ́ bí a bá dógún ọdún, ogún ọdún á pé. Bá dọ́gbọ̀n oṣù, ọgbọ̀n oṣù á máa kó. Bẹ́ẹ̀ ni. Ẹ bá wa máa pín kí wọ́n lè mọ̀ wípé a ti wà níbí ní digbí. Bẹ́ẹ̀ ni, èní lè ní jẹ́ tí pẹ́pẹ́yẹ máa pọnmọ. Ojoojúmọ́ náà ni Òòṣàtọ́lá ń sọ wípé pẹ́pẹ́yẹ ń pọnmọ, ṣùgbọ́n ọmọ tèní yìí ó yàtọ̀. Ẹ bá wa wá nǹkan fìdílé. Ẹ jẹ́ a jọ máa bá a bọ̀ báyìí. A ò ní bá a lọ. Bẹ́ẹ̀ ni, torí pé ẹni tó bá lọ, òun ló bá kú. Bàbá mi Prince Afẹ́fẹ́ Àgbáyé, ẹ káàbọ̀. Mo rí yín o. Gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun. Ẹ bá wa máa pín. Ẹ bá wa fi ṣe watch party. Ẹ jẹ́ kán mọ̀ nípa àwọn onílẹ̀ tún ti dé. Bàbá mi Julius Abiodun à ń ṣe warming up lọ́wọ́ torí pé kí ni ká bá ń tò lẹ́sẹẹsẹ òun la máa gbé kalẹ̀ bó ṣe ń wá a máa gbé kalẹ̀ ni. Òòṣàtọ́lá ò ní nǹkan kan tó fẹ́ tò tó láwọn onílẹ̀ náà ni wọ́n ní kí n lanu. Àwọn máa ti bẹ̀ sọ̀rọ̀ jáde. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun ìyá mi olúwa ṣe ní lóore gbòòrò. Ẹ ṣe ẹ káàbọ̀ ẹ bá wa máa pín ẹ pín fún onílé, ẹ pín fàlejò, ẹ pín fọ́lọ̀gùn léèlà. Ẹ láti wà ń bí digbí. Bẹ́ẹ̀ ni, nítorí wípé kí ni a ò pé káwọn má ṣe tiwọn ṣùgbọ́n kọ́ má fi bíbí ayé tiwọn kọ́ má fi wá lára kọ́ má fi dá wa dúró. Bẹ́ẹ̀ ni, láti má ṣe oríire àákílódé ó ti tó gẹ́. Ó ti tó gẹ́. Àwọn ojú wọn tó ń fò lókè. Wọ́n fẹ́ lọ mọ Ọlọ́run, wọ́n fẹ́ mọ bí tọ́lọ́run ń gbé, àwọn fẹ́ dọlọ́run ọba. Ibi tí wọ́n dẹ̀ wá ti wá fòde báyìí wọ́n ti fò pín. Wọ́n ti yín pín báyìí. Ẹ jẹ́ ká jọ sọ fún wọn, ká jọ ké lóhùn kan. Ẹ jẹ́ ká jọ sọ fún wọn. Bẹ́ẹ̀ ni, àtó gbọ́ sápá mi ètò ní ìsìn ìṣẹ́jú péréte ló kù. Nínú ọdún táwa yìí kábọ̀ kan balẹ̀ ẹgbẹ́ Adékúnlé. Ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ iwájú là ó máa lọ. Àwọn kan fẹ́ dá wa padà sẹ́yìn lórí ọ̀rọ̀ Odùduwà yìí. Wọ́n ní ká yín ilẹ̀. Wọ́n láriwo yìí pọ̀. Àwa ń sọ fún Ẹgbẹ́ wọn pé Supersonic Sunday. bàbá mi Ibrahim Jamiu ẹ káàbọ̀. Nínú ọdún táwa yìí ẹlẹ́gbẹ́ mo ní o. Ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ iwájú là ó máa lọ. Àwọn èyí ìdájọ́ ilẹ̀ kò sọnà. Ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ iwájú là ó máa lọ. Bẹ́ẹ̀ ni, iwájú lọ̀rọ̀ Odùduwà yìí máa lọ. A ti bọ́ ságbá mi ètò tán. Ẹ mà ṣeun ẹ̀yin olólùfẹ́ wa. Àìdúpẹ́ ara ẹni lóòótọ́ torí wípé ìjà gbogbo wa ní. Àìdúpẹ́ ara ẹni ṣùgbọ́n ó yẹ ká dúpẹ́ fẹ́ni tó rí ni tó mọ́jú owó téèyàn wà. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ọmọ Oòduà tí ọ̀rọ̀ tá yìí kò kàn án.
ẹ̀yin ayọ̀ ebi ti dé bá ń pè ọ̀rọ̀ Oòduà tá à ń ṣe yìí kò kan ẹlòmíì. Ó pè mí sórí fóònù yìí mi ò mọ̀ pé ó ń bọ̀ mọ́ torí ilẹ̀ ti ṣú. ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ má bínú o mo fẹ́ sáré dẹ́nìkan lóhùn ni o lórí ọ̀rọ̀ tá a jọ ń sọ yìí náà ni orí ọ̀rọ̀ Odùduwà yìí náà ni. mi ò mọ̀ pé ó ń bọ̀ ó sọ fún mi pé òun wà so lórí ọ̀rọ̀ Odùduwà Republic yìí ni ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jọ fìdílé nǹkan ká jọ máa ṣe bọ̀ báyìí torí wípé kí ni àjọṣe when you get here you press the bell yeah so àjọṣe gbogbo wa ni ẹ ṣé o bàbá mi MC Musiliu mo ti mọ̀ pé tààrà wa lẹ jẹ́ bó tilẹ̀ jẹ́ pé orúkọ tẹ̀ ń jẹ́ yẹn ó làmì làkà díẹ̀ ó ní agbára bàbá mi Lateef Soyebo ẹ káàbọ̀ ká tó máa wo àgbàmì ètò lọ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ni pé àìdúpẹ́ ara ẹni ṣùgbọ́n nígbà tó ti jẹ́ wípé ẹ̀yin lẹ rí wa tẹ́ ẹ mọ́jú ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà ṣe mọ̀ àìmọye ọmọ Odùduwà lólé lóko àti lẹ́yìn odi tó ń sọ wípé n tá à ń ṣe kò kan àwọn àmọ́ ẹ̀yin ò sọ bẹ́ẹ̀ ẹ ò jẹ́ kí tiyín rí bẹ́ẹ̀ ẹ gbárùkù tì wá ìdí nìyẹn tí mo fi ń sọ wípé ẹ ṣeun gidigidi gan onírú ṣe ọlọ́bẹ̀ ṣe oníyọ̀kú àìbínú ẹ jẹ́ ká gbọ́ orin àsíá wa ká tó máa bébò ètò bọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣeun. bẹ́ẹ̀ ni kí a tó wọ agbami ètò lọ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti máa ṣe ìjúbà nítorí wípé kí ni ewúrẹ́ tó wọlé tí ò kágò ó mà dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí ó mà dẹran àmújẹyàn kí má bàa dẹran àmúso kí má bàa dẹran àmújẹyàn náà ni mo ṣe fẹ́ kágò kí n tó wọlé bẹ́ẹ̀ ni mo júbà olódùmarè ọba àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá nítorí pé ẹni gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò bá fi tó olódùmarè ṣe irọ́ pátápátá lásán pa ni wọ́n ń pa mo júbà rẹ olódùmarè ọba tó dálẹ̀ ká tó tẹ́ni bẹ́ẹ̀ ni mo júbà rẹ
olódùmarè ọba tó ní ẹ̀mí gbogbo inú ènìyàn pátápátá. Ìbà olódùmarè ọba tó ṣẹ̀dá inú ènìyàn pátápátá, ọba tó ní ká máa mí, ọba tó ní ṣíwọ́ iṣẹ́. Bẹ́ẹ̀ ni mojúbà rẹ olódùmarè, jẹ́ kójú mi ṣe. Mojúbà gbogbo ilẹ̀ pátápátá, mojúbà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé pátá, mojúbà gbogbo òrìṣà tó ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá, mojúbà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà, mojúbà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà. Ọkọ́ ta fi kọ́kọ́ ro ilẹ̀ Oòduà ìbà, àdá ta fi kọ́kọ́ yẹ̀nà ní ilẹ̀ Oòduà mojúbà, ọwọ̀ tí a fi kọ́kọ́ gbá ilẹ̀ Oòduà ìbà ni mo ṣe, ẹ jẹ́ kójú mi ṣe. Mojúbà gbogbo agbára tó tẹ ilẹ̀ Oòduà dó pátápátá, ìwọ̀n inú igbó mojúbà, ọ̀rọ̀ inú afẹ́fẹ́ mojúbà, ọ̀rọ̀ inú igi mojúbà, ọ̀rọ̀ inú omi mojúbà, ọ̀rọ̀ Ilé Ifẹ̀ mojúbà, gbogbo ọ̀rọ̀ pátápátá tó ń bẹ nílẹ̀ Oòduà pátá ni mojúbà. Mojúbà afẹ́fẹ́, mojúbà igi, mojúbà ilẹ̀, mojúbà gbogbo ohun àmúṣagbára, mojúbà ọkùnrin ilẹ̀ Oòduà, mojúbà obìnrin ilẹ̀ Oòduà, mojúbà ọmọdé, mojúbà àgbàlagbà, mojúbà oyún inú, mojúbà àṣẹ ìdí, mojúbà gbogbo òrìṣà pátápátá yemọ̀rọ̀ ìbà, mojúbà Ọya, mojúbà Ṣàngó, mojúbà Ọbàtálá, Ọbàtáàsà, mojúbà Èṣù Ọ̀dàrà. Bẹ́ẹ̀ ni Èṣù Ọ̀dàrà, má jẹ́ kọ́kọ́ yìí ó dànù. Bẹ́ẹ̀ ni mojúbà Èṣù láàlú ògiri òkò, ọ̀bẹ́lẹ́kún sunkún, láàróyè ń su ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni mojúbà Ṣàngó. Bẹ́ẹ̀ ni mojúbà Ògún lákàyé ọ̀ṣì mọlẹ̀, olómi ńlé fẹ̀jẹ̀wẹ̀, òláṣọ ńlé fìmọ̀kímọ̀ búra. Bẹ́ẹ̀ ni ọkùnrin takuntakun lójú ogun. Bẹ́ẹ̀ ni mojúbà Yemọja, mojúbà Yemọrọ̀, mojúbà obìnrin òjòwú ọlọ́jà Rẹ́mọ. Bẹ́ẹ̀ ni mojúbà gbogbo òrìṣà igi ìrókò Olúwérè ìbà, mojúbà gbogbo òrìṣà pátápátá tí à ń péjú bọ ní ilẹ̀ Oòduà, mojúbà Egúngún. Bẹ́ẹ̀ ni Egúngún, mojúbà gbogbo obìnrin pátápátá. Ẹ̀yin ìyá mi ọlọ́mọ, ẹ̀yin ìyá mi ajímájẹ nǹkan tó léegun, ẹ̀yin ìyá mi ọlọ́jà Àrẹ̀mọ, mojúbà yín. Ẹ má jẹ́ kó hùn mí, nítorí wípé kí ni ẹ ti sọ wípé kí máa ṣe lọ, ẹni kò ní hùn mí. Ẹni wọn yìí fi ọ̀rọ̀ àkìtàn, wọn kì í fi ọ̀rọ̀ ilẹ̀ bí àkìtàn. Bẹ́ẹ̀ ni ẹni wọn ò ní fi bí mi, ẹni kí n máa lanu, ẹni kí n máa sọ, ẹni yóò máa jú mi ṣe gbà tó ti jẹ́ pé ìjà yín ni mò ń gbè. Ẹ ti sọ wípé ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ wà nínú mi, ẹ wà nínú gbogbo ara mi, ẹni kí n máa ṣe lọ, ẹni kí n máa ṣe lọ, ẹni kí n máa ṣe lọ, ẹni àjọ ń ṣe nìyẹn, ẹni ẹ̀yin gangan lẹ̀ ń ṣe, ẹ kàn ń lò mí láti fi ṣe ni. Bẹ́ẹ̀ ni mojúbà yín, ẹ má jẹ́ kó hùn mí. Ẹ̀yin ìyá mi, abiyamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má ta ti hèrè. Bẹ́ẹ̀ ni mo pè yín lénìí, mi ò pè yín fíkú, mi ò pè yín fárùn, mi ò pè yín fún àṣeèrí, mò ń pè yín wípé kẹ́ wá darapọ̀ mọ́ mi. Bẹ́ẹ̀ ni Èṣù Ọ̀dàrà, má jẹ́ kọ́kọ́ yìí ó dànù. Bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé o wípé asín ni mí, mi kì í ṣẹran ìlàjẹ lọ́wọ́ oṣó. Ọ̀gá ni mí, mi kì í ṣẹran àsè lọ́bẹ̀. Tá a bá má kèrè tí ò bá jọ kọ̀ǹkọ̀ á jọ̀wọ́ rẹ̀ lẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni nítorí wípé kì í ṣe mi ò ṣàtọ́lá lẹ̀ ń rí, ṣùgbọ́n tí ẹni tó bá lójú inú bá ń wò mí á mọ̀ wípé àwọn òní ilẹ̀ Oòduà ló ní kí n máa sọ. Ipò ti sú àwọn pé kí n máa sọ, àwọn náà fẹ́ gbòmìnira, àwọn náà fẹ́ wúlò fún ilẹ̀ wa, àwọn náà fẹ́ wúlò fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa, àwọn náà fẹ́ ṣẹrú ní ilẹ̀kílẹ̀ mọ́, àwọn fẹ́ fi gbogbo ohun tí wọ́n ní ní agbára láti fi gbèjà ilẹ̀ Oòduà. Ìdí nìyẹn tí wọ́n fi gbé mi dìde, tí wọ́n fi gbé gbogbo wa tá à ń sọ̀rọ̀ lọ́jọ́ tòní, tí wọ́n fi gbé wa dìde tí wọ́n ní ká máa sọ. Nítorí ẹ̀ ni mo ṣe júbà kí n tó wọlé, nítorí wípé kí ni ìbà kì í hun mọ́, àdáṣe ní hun mọ́. Ìbà kì í hun mọ́, àdáṣe ní hun mọ́. Mo júbà ilẹ̀ àfọkọyẹrí, alápò ire tí àwọn aláìmọ̀kan ń pè ní alápò òkà. Ẹ jẹ́ kójú mi ṣe. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo sọ tí ò bá fi tó Olódùmarè ṣe, irọ́ pátápátá báyìí ni wọ́n ń pa.
ẹ jẹ́ ká wọ agbami ètò lọ. Lénìí mo ti sọ, mo ní lánàá ni ẹ foríjì mi, lánàá a ò rí bí wá sórí ètò, kì í ṣe nítorí nǹkan méjì bí kò ṣe wípé mo ní appointment ni. Ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ wa bí wá lẹ́ni wá lọ́la wá lọ́tùnla ni, òun ló fà á tí mi ò ṣe sí lórí ètò lánàá. Ẹ foríjì mi. Àná ti lọ, ókè ní Ọlọ́run jẹ́ àjọ̀la lọ láṣẹ Èdùmàrè, àti jọ̀la lọ. Mo béèrè kan níbẹ̀rẹ̀ ètò yìí, mo ní ẹ̀yin ọmọ Oòduà, nígbà wo ni a bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ kó ìrẹ̀wẹ̀sì bá wa? Ìgbà wo la bẹ̀rẹ̀ tí gbogbo wa ti wá dákẹ́ tapa lọ́lọ́ bí omi inú àmù? Ìgbà wo la bẹ̀rẹ̀ ìjàngbara yìí tó ti ń sún wa, tó ti ń rẹ̀ wá? Ìgbà wo la bẹ̀rẹ̀ ìjàngbara táriwo ti pòde kan pé ẹ̀yin ọmọ yìí ó ti pọ̀ jù, ẹ̀yin lẹ̀? Ìgbà wo la bẹ̀rẹ̀ ìjàngbara yìí tó ti tagbára alé, tó ti tagbára oko? Ìgbà wo la bẹ̀rẹ̀ ìjàngbara yìí tí wọ́n wá sọ wípé ká dákẹ́ ń bẹ̀? Mẹ́ni tó ní ká dákẹ́ ń bẹ̀? Àwọn ọlọ́rọ̀ náà ni, olówe lọ̀rọ̀ ń bá wí. Nígbà tí ẹ bá ń ṣe ohun ibi, tẹ́ ẹ̀ ń ṣohun ibi, tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ibi, tẹ́ ẹ̀ ń hùwà ibi, mọ̀ nígbà yẹn kẹ́ ẹ pera yín padà wípé àwọn tẹ́ ẹ̀ ń ṣe ibi fún yìí, àwọn tẹ́ ẹ̀ ń tojú wọn yàn wọ́n mẹ́bọ yìí, àwọn tẹ́ ẹ̀ ń tojú oníkà mẹ́sàn-án wọn kà yìí, wọ́n máa padà wá bá yín jọ́ kan. Ẹ ti gbàgbé, ṣe bẹ́yìn àgbà ilẹ̀ Oòduà, bá mi orí ẹsẹ̀ bílẹ̀ ti wà, ẹ káàbọ̀ bá mi. Wọn apẹ́ ní o láṣẹ Èdùmàrè. Bàbá mi Olú Johnson Òjó, ẹ káàbọ̀. Bàbá mi Ṣọládèmí, ẹ káàbọ̀. Ìyá mi Adédayọ̀ Caroline, bàbá mi Jack Olúṣọlá, mo nífẹ̀ẹ́ gbogbo yín tọkàntọkàn dénúdénú. Bẹ́ẹ̀ ni, nígbà tí àwọn ẹni ibi tí wọ́n gbójúgbóyà, tí wọ́n gbé bíríkótó nílẹ̀ Oòduà, àtàgbàárín wọn àtọmọdé inú wọn, ẹ wá ń sọ̀kò sórí òrùlé. Ẹ wá ń sọ̀kò sórí òrùlé, gbogbo àwa ọmọ Oòduà. Ẹ sọ̀kò sórí òrùlé títí. Ẹ wá ní ká má sọ̀rọ̀, ṣó ṣeé ṣe? Ẹ ní kẹ́ má gbóhùn onílé nígbà tí ìṣe pé onílé rè dálẹ̀. Ẹ sọ̀kò sórí òrùlé tó nílé sì ń bẹ nínú ilé. Ẹ sọ̀kò sórí òrùlé, à ń sùn ẹ̀jẹ̀ á sùn, à ń wo. Bàbá mi Olódìméjì Saheed, ẹ káàbọ̀. Bàbá mi Adékanyè Ọlárewájú, ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ bá a máa pín ètò yìí kẹ́ fi ṣe watch party. Àti ìrí àwọn tó pín bí o, àti ìrí àwọn tó pín. Mò ń wo gbogbo wa, ẹ bá wa pín kẹ́ fi ṣe watch party, kẹ́ bá wa pín wọn kí wọ́n wá gbọ́, torí pé ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ. Ẹni tó ṣe nǹkan òkùnkùn kó kíyèsí ẹ̀ǹkùlé, òun lọ̀rọ̀ wọn. Ẹ ń lù wá lẹ́gọ̀ọ́rọ̀ ẹnu, ẹni ká má sọ̀rọ̀. Ẹ ń sọ̀kò sórí òrùlé wa, ẹni ká má gbìn. Ẹ ń lu ìlú wa, ẹ ti lù, ẹ ti fẹ́ lù bẹ́ẹ̀, ẹ ti fẹ́ lù ya, ẹni ká dákẹ́. Ẹ tì wá gbọ̀ngbọ̀n, ẹ tì wá kàn gírí, ẹni ká dákẹ́. Ṣó dáa bẹ́ẹ̀? Ṣé wọ́n ń dákẹ́ ẹrú ẹ̀? Bàbá mi Odùduwà àbí ìyá mi Odùduwà nationalist, ẹ káàbọ̀. Ẹ tì wá gbọ̀ngbọ̀n, ẹ tì wá. Ṣé ẹ ti gbàgbé ni? Ẹ̀yin náà lẹ sọ wípé tí súnsún fún mi bá kan ògiri, a máa ń yíjú padà ni. Àwa wí tán, ẹ wá ń lo oríṣiríṣi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, ẹ wá fi ń dá wa lẹ́kun. Ẹ mọ̀ wípé béèyàn bá ra iyọ̀ lọ́jà níbi tí wọ́n ti dì í, ẹnìkan á sì délé tú. Ẹ ti gbàgbé ni pé àdìtú ni òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bẹ́yìn bá ti ń dì í, àwọn kan ń tù.
ẹ máa ń sọ wípé ohun tó bá ti dé kò tún ríta mọ́. Caterpillar ni ò tí ì dé. Tí caterpillar bá dé àti ohun tó dé o àti odó tó fi dé o àtẹni tó dé o, gbogbo yín ló máa lọ sí i. Ṣé ẹ mọ̀ ni? Nígbà tẹ́ni ká dákẹ́, àwọn tí Biafra wọ́n ti bẹ̀rẹ̀ tiwọn láti ọdún gbọ́ọ́rọ́. Wọ́n ti pa wọ́n ti rì wọ́n ti yín wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún wọ́n ti kó wọn ságolo, ṣùgbọ́n wọn ò dákẹ́. Àwa tá a wá bẹ̀rẹ̀ lánàá yìí tẹ mọ̀ wípé tèpètèpè tógún tìjàtìjà la fi bẹ̀rẹ̀. Ó wá ń jó yín nínú ara, ó ń jó yín lọ́kàn, ó ń jó yín lẹ́mìí, ó ń jó yín nínú egungun, ó wọ̀n yín nínú akínyẹmí ara, ó jó yín ní mùdùmùdùn, ó jó yín níṣan ara. Ẹ wá ń kígbe kan yín lẹ̀, ẹ wá lọ ń bẹ àwọn kọ̀ọ̀kan yín tó wà níta wípé kán máa sọ̀rọ̀, kán máa lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yé láti máa sọ fún wa wípé ká yín ilẹ̀ ká má pariwo mọ́. Ṣùgbọ́n ìyà tẹ́yìn fi ń jẹ wá, ṣe yín lẹ̀ ẹ̀yìn lẹ̀. Oró tẹ̀ ń dá wa lójoojúmọ́, òun náà la fẹ́ dá yín yìí. Ó ti pẹ́ tí ẹ ti ń dá wa lóró yìí, ó ti pẹ́ tẹ́ ẹ ti ń lé wa sàásàá, ó ti pẹ́ tẹ́ ẹ ti ń fìyà jọmọ mẹ̀kúnnù. Tẹ́ bá máa wí nílẹ̀ Oòduà, ẹ máa ní ta ni bàbá ẹ lẹ̀ yìí? Ta ló bí ẹ? Ta ni ò jẹ́ kí bàbá mi lórúkọ bí ò ṣe wọ? Ta ni ò jẹ́ kí bàbá mi níyì nílẹ̀ Oòduà bí ò kì í ṣe wọ? Ta ni ò jẹ́ kórúkọ bàbá mi ṣe bí ẹni pé kò jẹ́ nǹkan kan ní ilẹ̀ Oòduà bí ò kì í ṣe wọ? Nítorí wípé kí ni? Alágbára tó ń fi agbára ní aláìlágbára lára, òun ni yín. Alágbára ni yín, ẹ ò sì fẹ́. Wọ́n ní ẹṣin kì í jókòó abẹ́, ẹ̀yin ń jókòó abẹ́ yín, ẹ tún ń rè mọ́lẹ̀ pé kò gbúdọ̀ tún hù mọ́, kò gbúdọ̀ gbérí mọ́. Ẹ̀yin ń jókòó abẹ́ yín, ṣé bójú ṣe rí rèé? Ṣé bójú ṣe rí rèé tẹ́ fi di débi tẹ́ ẹ dé nìyẹn? Tó bá jẹ́ pé báwọn ti wo ìṣáájú ṣe báyé yín jẹ́ rèé, ṣé ẹ máa débi tẹ́ ẹ dé lénìí? Tó bá yẹ pé báwọn tẹni ìṣáájú ṣe jẹ àjẹkújẹ àjẹ ẹ̀wẹ̀yìn tẹ́ ẹ ń jẹ, oníjẹ mọ̀bírà tẹ́ ẹ ń jẹ, oníjẹ fẹnululẹ̀ bí adìyẹ tẹ́ ẹ ń jẹ, tó bá jẹ́ pé báwọn aṣíwájú ṣe jẹ́ nìyẹn, ṣébi tí ẹ wà lénìí ṣe máa wà ń bẹ̀? Ẹ ní síbẹ̀. Bàbá mi Abednego Ọládùnjoyè, ẹ káàbọ̀. Ẹ̀tàn tó wà, bàbá mi ẹ káàbọ̀. Bàbá mi Ṣọládèmí Ọláyíwọlá, ẹ ṣeun. Tó bá jẹ́ pé bó ṣe ń jẹ́ nìyẹn, wọ́n á ti jẹ́ tán ẹ̀ ní rí nǹkan kan jẹ. Àwa wí tán, àwa ọmọ Oòduà, àwa tí ì ṣọmọ àlè bíi ti yín, torí pé ọmọ àlè ni yín lẹ fi ń ṣe, nítorí pé adìyẹ yín ẹ mọ̀ wípé ìṣàsùn tẹ́ ń tọ̀ sí yẹn, ibi tẹ́ máa wọ̀sùn ni ẹ wá ń tọ̀ síbẹ̀, ẹ ń ṣe gbogbo ẹ̀ síbẹ̀. Adìyẹ tó ṣu tí ò tọ̀ lọ̀rọ̀ yín, ṣé mọ̀ para yín ló wà ní? Àwa ń sọ wípé ó tó gẹ́, ẹ láriwo tá à ń pọ̀ ti pé à ń pa ti pọ̀ jù. Ẹ wá ń sọ fún wa bá a ṣe máa pa ariwo yẹn àti ọ̀nà tá a fi máa gbé pa. Mo rí ẹyẹ èèyàn mi, bàbá mi Káyọ̀dé, ẹ káàbọ̀. Bàbá mi Káyọ̀dé Màṣá àti bàbá mi Adésínà Azan, ẹ káàbọ̀. Mo rí ohun kan lórí ìkànnì kan ní àná. Mo gbọ́ ohun yẹn, mi ò kí ń sábà, oríṣiríṣi ìkànnì ni mo wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo máa ń ṣe máa jà fitafita, ànígbà o, àníṣe kíní kan. Nísìnyí mo ti sọ wípé kí nǹkan tí ń bá rí lórí ìkànnì, mi ní máa sọ ọ̀rọ̀ yẹn lórí ìkànnì yẹn, torí pé ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí gúrùpù pátápátá, lórí WhatsApp group, tẹ́ jẹ́ ọmọ Oòduà gidi, tẹ́ jẹ́ ọmọ Oòduà tó farasin, tẹ́ fẹ́ ìlọsíwájú ilẹ̀ Oòduà. Mo fẹ́ bẹ̀ wá ká ṣí ọpọlọ wálẹ̀, ká lè dánú rò, torí wípé kí ni àìṣí ọpọlọ wálẹ̀
àti àìlèdánúrò òun ló fà á tá a fi wà níbi tá a wà lénìí. Bàbá mi Olúmídé Bákàrè ẹ káàbọ̀. Àìlèṣí ọpọlọ wálẹ̀ pé ṣé nǹkan tẹ́ni yìí gbélé yìí, ẹ jẹ́ kí n rò síwájú kí n rò sẹ́yìn, kí n rò síwájú kí n rò sẹ́yìn, kí n gbé sọ́tún kí n gbé sósì, kí n wá gbé sí ọ̀gọ̀gọ̀ ọ̀nà tálákè ń sọ àárín méjì kí n tún gbé síbẹ̀. Ṣé nǹkan tẹ́ni yìí ń sọ, ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ẹ má bínú, mo fẹ́ sáré gba nǹkan lọ́wọ́ èèyàn kan ni, lọ́wọ́ ọ̀rẹ́ mi kan ni, òun ló fà á. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi, ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́ta bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́. Ẹ má bínú o ẹ má bínú sí mi ẹ̀yin olólùfẹ́ wa. Èní jẹ́ ọjọ́ ìbí ọ̀kan lára àwọn ọmọ mi, bẹ́ẹ̀ ni òun ló fà á. Ok, ẹ ṣeun bàbá mi Adésínà Hassan, ẹ má bínú, ó jẹ́ ọjọ́ ìbí ìkan lára àwọn ọmọ mi, ìdí nìyí àwọn ọ̀rẹ́ mi wá ṣe kéèkì wá fún. Àná mi ò fẹ́, mo ní appointment but èní mi ò tún fẹ́ da ètò ìnínú tó ṣe kókó torí ọ̀rọ̀ yìí ó ti wà lọ́kàn mi láti sọ látàná, ṣùgbọ́n mo ní kí n dúró de òní. Ẹ má bínú sí mi, mo máa sáré ṣe é ní pápápá. Èmi ò ní bàbá mi Hassan, mi ò ní. Ẹ má bínú o, mi ò ní gúrùpù kankan. Ṣé rí gẹ́gẹ́ mo ṣe ń sọ lọ kí n tètè round ẹ̀ up. Ṣé rí àwa tá à ń darapọ̀ mọ́ group, ó dùn mí bàbá wa tí mo fẹ́ gbé wá sórí ètò mi nílé gbé wọn wá sórí ètò lénìí. Àwa tá à ń darapọ̀ mọ́ group, àṣẹ o, ẹ ṣeun bàbá mi Jack Olúṣọlá. Ṣé rí àwa tá à ń darapọ̀ mọ́ group, tó bá ti ń fi nǹkan sórí group yìí, ẹ jẹ́ kí a máa rò lẹ́ẹ̀mejì pé ṣé nǹkan tí ẹni yìí, ohun tẹ́ni yìí jù sórí group yìí, ṣé ó bá mu? Ọmọ Yorùbá ẹgbẹ́ wa náà ló fi ọ̀rọ̀ yìí sórí group yìí o. Mo fẹ́ ṣe ní pápápá bí wọ́n ṣe ń ṣe ní pápá lénìí, ṣùgbọ́n ọ̀rọ̀ díẹ̀ náà máa bọ́ ń bẹ̀ nítorí wípé kí ni, a ò tún gbúdọ̀ máa mọ́ra wa ká tún máa ṣera wa, kò dáa. A mọ́ra wa nílẹ̀ Oòduà, a tún ṣera wa jù. Nílẹ̀ Oòduà a mọ́ra wa, a tún ṣera wa láàárín gúrùpù. Ẹ ṣeun bàbá mi díẹ̀ Tọ́lá Adélékè. So mo fẹ́ ká gbọ́ ohùn yìí. Mo fẹ́, I will end the program very soon. I'm sorry. Mo fẹ́ ká gbọ́ ohùn yìí. Mo fẹ́ fọ́ ohùn yẹn sí wẹ́wẹ́ ni, ṣùgbọ́n nítorí ẹ ṣeun o, nítorí ọjọ́ ìbí ọmọ yín yìí, òun ló fà á tí mo máa kàn fi gelé lérè fè àwa sọ̀rọ̀ lé lórí tó bá yá. Ẹ bá wa gbọ́ ohùn yìí. Mo kí gbogbo ilé o, ní orúkọ bàbá wa Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò Dr. Gani Adams Lógúnọ̀fẹ́ o, mo kí gbogbo ilé. Ní ṣókí ni ìròyìn tí mo mú wá. Ṣé ń gbọ́ ọ̀rọ̀ tí
ìyá wa yìí sọ. ni arákùnrin kan pè mí wọ́n dẹ̀ ní kí n má dárúkọ wọn. Wọ́n ní ọ̀tẹlẹ̀múyẹ́ UN ni wọ́n jẹ́ kó yé mi wípé àwọn rí gbogbo bó ṣe ń lọ, pé gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ni wọ́n wò wá. Wọ́n ní serious pẹ̀lú nǹkan tá à ń ṣe. Wọ́n ní tá bá fẹ́ lọ kúrò ní ìlú Nàìjíríà gẹ́gẹ́ bí Yorùbá ọmọ Oòduà. Wọ́n ní a gbọ́dọ̀ máa dárúkọ pé àwọn ìlú kan ló ṣẹ̀ wá, ìlú kan ló hùwà kan tí ò dáa. Wọ́n lélẹ́yìí tá fi ń dárúkọ àwọn Fúlàní. Wọ́n ní ká má dárúkọ ẹ̀yà kankan mọ́. Wọ́n nítorí the more tá ń dárúkọ àwọn ẹ̀yà yẹn, ó ń jẹ́ káwọn àgbáyé tó ń wò wá kán máa wò wípé wàhálà inú ilé la ní, internal problem, wípé a ní láti stop àti máa dárúkọ wọn. Wọ́n ní àìmọye àwọn nǹkan tá dárúkọ Fúlàní sí tó jẹ́ pé àwa fúnra wa là ń ṣera wa níbẹ̀, tó jẹ́ ọmọ Yorùbá ló ń ṣe é. Pé ṣùgbọ́n nígbà tá ti dárúkọ Fúlàní, wọ́n lọ ń sapamọ́ sí abẹ́ Fúlàní. Wọ́n ní ká má dárúkọ Fúlàní ká bàa lè tètè rọ́nà lọ. Ìyẹn ìkíní. Ìkejì tán tún sọ, wọ́n ní àgbúdọ̀, wọ́n ní October 1 tá fẹ́ jáde, wọ́n ní kò gbọ́dọ̀ sí ìjà, kò gbọ́dọ̀ sí èdè àìyedè. Wọ́n ní torí tírú ẹ̀ bá ṣẹlẹ̀, wọ́n á wò wípé àti ìṣetán à ń kọjú ogun síra wa dẹ̀ la fẹ́ dá dúró. Wọ́n ní wọn ò ní dá wa lóhùn. Wọ́n ní ká lọ kíyèsí gidigidi. Wọ́n ní wọ́n wò wá ní gbogbo àgbáyé. Wọ́n ní mi gbọ́dọ̀ sorúkọ àwọn ìkẹta. Ìkẹta, kí ni wọ́n pè ìkẹta for God's sake? Kí ni nìyẹn? Ìkẹta tí bá tún ti rántí màá sọ síbí báyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ká bàa lè ṣàṣeyọrí. Yes. Wọ́n ní gbogbo èèyàn tá bá ń gbé jáde tá à ń bá sọ̀rọ̀ ká má máa dárúkọ Fúlàní mọ́. Ká kàn máa sọ̀rọ̀ tiwa pé a fẹ́ lọ. Ká má dárúkọ ẹ̀yà kankan. Ká má bá ẹ̀yà kankan jà. Nígbà tá bá dé jáde ní on the 1st, kò gbọ́dọ̀ sí ìjà tàbí èdè àìyedè. Wọ́n nítorí wọ́n ń wò wá. Mo mọ̀ pé ó pé mẹ́ta. Ìkẹta yẹn ni mi ò rántí. Tí mo bá rántí, màá tún sọ torí ẹnu iṣẹ́ ni mo wà. Nígbà tí wọ́n pè mí tí wọ́n sọ fún mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pass it round. Oòduà gbè wá o, àjùṣe o. Mo ti rántí ìkẹta. Ìkẹta ni wípé wọ́n ní petition tá a kọ, ó ní láti pé 20 million signatories. 20 million signatories. Bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ àti ìpín 10,000. Bẹ́ẹ̀ wọ́n la ju 60 million lọ ní Yorùbá. Àdẹ̀ tí ìpín 10,000 tó sign ẹ̀. Wọ́n la gbọ́dọ̀ pé 20 million tó sign ẹ̀. Wọ́n ní gbà yẹn ni wọ́n tó máa bá wa fojú sí. Nítorí náà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí dáadáa. Àríyàn ṣe alámí fún wa nìyẹn. Àmì tán dẹ̀ ṣe fún wa yẹn, ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀. Àkọ́kọ́, a gbọ́dọ̀ máa dárúkọ ìlú kan. Ká ní Ìgbò ni o, ká ní kìíní kan ní Fúlàní ni o. A gbọ́dọ̀ máa dárúkọ wọn tá bá ń sọ̀rọ̀ mọ́. Ìkejì, òun náà ni wípé October 1 kò gbọ́dọ̀ sí ìjà bó ṣe lè wù kó mọ̀. Ìkẹta, òun náà ni pé a ní the 20 million signatories. tó ẹ̀yin èèyàn mi àti ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn tẹ́ bá gbọ́ ìyá wa tí wọ́n sọ̀rọ̀ yìí dáadáa, wọ́n ní wípé nílẹ̀ Oòduà à ń mọ́ra wa. Ṣé ẹ ti ń gbọ́? Ẹ ṣeun ìyá bàbá mi Abednego Ládùnjoyè, ẹ ṣé. Ẹ rí pé ìyá wa tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, ẹni nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ ni wípé
ẹ̀mí ní pẹ́ parí ẹ̀ má bínú. Ìkan kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ ni wípé bí a ṣe ń dárúkọ ẹ̀yà kan nípa àwọn ló ń kóyà jẹ wá, àwọn ló ń pa wá, ó máa di mi ò gbé ìpè kankan, ẹ má bínú mi ò gbé ìpè kankan torí mo fẹ́ end show yìí nísìnyí, ṣùgbọ́n ọ̀la a máa ṣe show méjì léra wọn nìyẹn, ọ̀la àtọ̀túnla la máa tún ṣe show nìyẹn kò àríbi yẹ sí. Wọ́n ní ká má dárúkọ Fúlàní pé àwọn ló ń fìyà jẹ wá, àwọn ló ń pa wá, wípé kán bá ti ń béèrè lọ́wọ́ wa wípé torí wípé ẹ máa gbọ́ o, torí pé àwọn Yorùbá kan wà tó dẹ̀ jẹ́ pé ìgbà tá ti ń pariwo Fúlàní yẹn àwọn lọ́wọ́ lọ sásá bẹ́ẹ̀ Fúlàní tó wá ń fìyà jẹ wá, wípé so therefore àwọn èèyàn tó ń fìyà jẹ wá gangan sásá bẹ́ẹ̀ Fúlàní àwa dẹ̀ ń fèsì tó dẹ̀ jẹ́ pé olóyè Yorùbá ni wọ́n, àwọn wá lọ sásá bẹ́ẹ̀ Fúlàní wọ́n wá ń fìyà jẹ wá. So tá bá ti ń bọ́ síta tá à ń sọ fáwọn òyìnbó pé àwọn Fúlàní ni ò jẹ́ ká ṣe o, àwọn Fúlàní ni ò, wá ní rárá o, ìjà inú ilé là ń jà, ipe so kò kan àwọn, ipe so ká má sọ̀rọ̀ kankan nípa ẹ̀yà kankan, ká má sọ nǹkan tó ń di anything kankan, ká kàn ṣáà máa sọ wípé tó bá ti ń bi wá ká máa sọ wípé a fẹ́ lọ. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ọmọ tí ebi ń pa tí wọ́n wá ń sọ wípé ṣé ò jẹun àárọ̀ ni, tẹ́lẹ̀ mọ̀ wípé àsìkò ti kọjá díẹ̀ sí oúnjẹ àárọ̀ ní jíjẹ, ó ti ń lọ ń tó bí àsìkò tó yẹ pé a máa jẹun ọ̀sán ṣùgbọ́n kò tí ì tó oúnjẹ ọ̀sán. Ẹ wá ń béèrè lọ́wọ́ ọmọ yẹn pé kí ló ń ṣe ẹ́ lébi ń pa òun, ṣé ò jẹun àárọ̀ ni, kí ló dé, ebi ń pa mí ṣáà ni. Kí ni ìdí tá fẹ́ fi lọ gan sọ kankan, káṣà máa sọ wípé a fẹ́ lọ náà ni. Kí ló dé tẹ́ fẹ́ fi lọ, a fẹ́ lọ náà ni. Ṣùgbọ́n ní China wọ́n ń pariwo àwọn fẹ́ lọ, ìlú kan ní China ti ń jà pé àwọn fẹ́ lọ, ní Pakistan àti India wọ́n jọ jà, wọ́n sọ wípé wọ́n para wọn, àwọn ò lè dá dúró ná, wọ́n dẹ̀ pínyà. Ṣùgbọ́n àwa Yorùbá a gbúdọ̀ sọ̀dí tá fẹ́ lọ, a ṣáà máa pariwo wípé a fẹ́ lọ náà ni. Ẹ̀yin èèyàn mi ẹ gbé yẹ̀wò, ọ̀la la máa ṣe àṣekágbá ètò yìí. Ọ̀la kì í ṣèmi ni bàbá wa Abednego ń bá wí o, ẹ má ṣì wọ́n gbọ́ o, ẹni tó ń sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn ni wọ́n ń bá wí, bàbá mi Ṣọládèmí Ọláyíwọlá, ẹ má bá wọn jà. Tó bá di lọ́la a máa tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀, èní ní ìsìn birthday ọmọ la fẹ́ gbọ́ báyìí, ẹ má bínú, ẹ ṣeun. Ẹ jẹ́ ká fi anthem wa parí ètò yìí, ẹ ṣeun. Ọ̀la ẹ pàdé mi láago 5 a máa tètè bẹ̀rẹ̀ ètò láago 5 ká lè tètè parí ẹ̀, ẹ ṣeun. Ada, please your birthday, don't cry. Ìgbàgbọ́ sani pé
pé èmi tèmi mi ò ń ṣe alábẹ́bẹ́ yẹ̀yẹ̀ tó bá ń ṣe àwọn ọ̀rẹ́ mi tí wọ́n gbèdé tí wọ́n ní kéèkì rèé gbogbo ẹ̀rẹ́ wọ́n dáná wá láti ilé wọn ẹ wá jẹun o wọ́n láwọn gbọ́dọ̀ celebrate ẹ̀ papọ̀ ni mo ní mo ti gbọ́ mi ò ń ṣe patí mi ò nífẹ̀ẹ́ torí ariwo ẹ̀ mi ò láìkí ẹ jẹ́ ká sọ ọ́ lọ́la ká jọ sọ ọ́ lọ́la ẹ ṣeun ẹ má gbàgbé ẹ darapọ̀ mọ́ wa lọ́la aláàgọ́ 5 European time aago 6 ló máa jẹ́ ní Nigerian time ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ kí ọmọ mi kú ọjọ́ ìbí ẹ ṣeun á máa rí ohun ìbára wa ṣe bá ṣe máa yáyọ Odùduwà Republic ìyájọ́ máa yáyọ ẹ̀mí wọn ò ní fi kankan nínú wa ṣàwátì láṣẹ Èdùmàrè ẹ jẹ́ àwọn ọ̀dàlẹ̀ nìkan ló máa lọ sí ẹ ṣé orúkọ mi ò yí padà orúkọ mi ò Ṣàtọ́lá Abímbọ́lá ọ̀rọ̀ pọ̀ lọ́la bẹ́ẹ̀ ni a ó máa sọ fún wọn wípé a ò ní gbà ibi tí wọ́n ní pé kí gbégbé má gbé òun rẹ̀ ló máa gbé ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ ilẹ̀ Oòduà àwa ọmọ ilẹ̀ Oòduà ká má tẹ̀ ibẹ̀ la máa tẹ̀ láṣẹ Èdùmàrè ó ti jú wa ṣe ẹ ṣeun ó dàbọ̀.